Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ọ̀rọ̀ tèmi kọ́mẹ̀ntì ní bí ìṣẹ́jú méjì péré. Ẹ má bínú, ẹ jọ̀ọ́. Tí n bá sọ eléyìí k'Ọlọ́run ṣàforíjì fún mi ni. Torí pé Friday reminders yìí nígbà tó bẹ̀rẹ̀, àwọn tí ó bá kí ń ṣe torí ìjọba àsìkò, àwọn èèyàn tí wọn ò bá tẹ̀lé mi wá bí wọn bá ju àwa àjọmọ́ ọ̀tá wa bí lọ. Torí pé tẹ̀fsìrì tí àfà Sheikh ṣe nípa ọ̀rọ̀ bí èèyàn ṣe ń tún ẹbí ṣe, wàláì wà rọ́bùlì kábọ̀ ọlọ́run. Tí wọ́n ṣe ẹ́písòdù yẹn bí ẹ̀mẹ́rin bí márùn-ún, tí n bá ti gbà á màá sẹ́ndì ẹ̀sẹ̀ nìyẹn. Ọlọ́run wá ní kí ẹni náà rí ìyípadà tó fi di pé ó ti mú ìyá ẹ̀ ní ọ̀tá gbogbo ẹbí ẹ̀ tẹ́lẹ̀. Nísìnyí lórí tẹ̀fsìrì yìí ni ó fi kó ìyá, ọmọ àti àwọn ẹbí mẹ́fà tọ́jọ́jọ́ gbé ní London báyìí. Kódà gọ́ngbà tí mo sọ fún ní ìjọ tẹ pè mí tẹ sọ yẹn, ó ní òun ò send representative wá síbí kóun náà lè jẹ́ witness pé kí Sheikh kí wọ́n improve láti máa ṣe, because ìjọ Friday míì tí ẹ bá míì sí ẹ tó bá pè mí tí máa ń tó source tá ti ń gba kínní yìí wọn send ẹ lé ní á ní kí ló dé tó observation tèmi kàn fẹ́ tún fi kún ni ẹ pé ìjọ tẹ́ ẹ bá ti ní ṣe tó ó lè jẹ́ pé àyè ní ọ́fíìsì àbí nǹkan kan ló ṣẹlẹ̀. Ẹ jọ̀ọ́ jẹ́ ká tètè máa mọ̀ ká máa lè sọ fún àwọn ìjọmọ́ wa náà. Ọlọ́run tún bá wa ṣe àlékún gbígbàdúrà. No, mi ní question kankan. Ẹ má bínú torí Ọlọ́run, ìbéèrè kọ́lé mi náà fẹ́ béèrè comment ni. Tá a bá ní ká máa sọ àǹfààní tí a ti rí látara àwọn wáàsí tí àáfàá máa ń ṣe àti Friday reminders àti tafsir, a lè sọ tán. Bí mi ṣe rí nìyẹn o. But n tí mo fẹ́ sọ ó pọ̀, but máa summarize ẹ̀. Ibi tèmi ń gbà wò is bí àáfàá ṣe ń fọ́n mímọ̀ ká, particularly fún àwa tó jẹ́ pé kéwu wa ò pọ̀. Because ohun tí n bá sọ àáfàá yìí àti àwọn àáfàá tó jókòó tí wọ́n ti sọ. For those who are following you have been very, very instrumental. Mi ò sọ for exaggeration. For those who are following you. Èmi ní problem kan gbà kan. Ẹ̀yin brothers wa, kéwu tí wa ò pọ̀ o. But Al-Qur'ani yìí miracle ni. Mo ní problem kan wá pé àfáà wọn mọ̀ mí o, up till now ṣe ríra lẹ́nìí ni. Mo dẹ̀ ti ń gbọ́ wáàsí yẹn ó ti tó bí àbí 5 years. Tó yẹ kí mi lè ṣe kí n má gbọ́. Tí n bá gbọ́ gan, witness mi wà níbí. Àfáà ò sẹ́ndì wáàsí lẹ́nìí yìí. So mo wá ní problem kan, báǹkì mo ti ń ṣiṣẹ́ ńgbà yẹn. Tá a bá dẹ̀ lọ ìtìkáàfù, tá a bá ka Kùránì, tí n bá ka Kùránì débi pé ẹ má gba rìbá, má máa sunkún ni. Because the basis is interest. Dẹ̀ rí nǹkan tá a fẹ́ ṣe sí. Ẹni tí ìjà ò bá ló máa ń pèrè. Ẹ̀yin ò ní lọ yunifásitì ní country yìí kó wá dé kó fún ẹ níṣẹ́ báǹkì kó sọ pé Ọlọ́run náà ráàmù ni. Àwọn èèyàn tó ń rán ẹ lọ́gbọ́n á wò pé ṣo gbádùn ṣá. Àfáà yìí wá simplify problem. Ìta fi sọ̀rọ̀ ńgbà ìjọ ẹ̀ tí bá rántí wọ́n fún mi ní recharge card, float recharge card oṣooṣù náà máa ń fún mi. Òun la fi sọ̀rọ̀ tán bí 2 hours la fi sọ̀rọ̀. I think it was in Dubai there. Ẹ mọ̀ bọ́n ṣe wá sọ. Mo sọ fún ọ̀rẹ́ mi yìí pé asàkàfúlà káwọn àfáà máa jáde ó máa help wọn o, because àwọn àfáà tá a níbí yìí wọ́n localize so many things. Pé à ń torí pé ní jáde gbogbo bó ṣe sọ bó ṣe ṣàlàyé ẹ̀ ó yàtọ̀ sí bí typical àfáà ṣe máa ṣàlàyé fún mi.
pé akíní iná ló máa wọ o tó bá tètè o ẹ mọ̀ òun dẹ̀ sọ mo wá sọ fún wọn jọ yẹn pé èmi kò wù mí o mo dẹ̀ ń bẹ lọ́run kọ́ lọ́run ṣe ọlọ́run dẹ̀ wá ṣe wàláhì tàláhì súnmọ́ bí láì láti láwà ìgbà tí máa kó ń bá iṣẹ́ tó wù mí mo rí tí wọ́n kọ́ mi dẹ̀ balẹ̀ ń bẹ̀ which is more, even far better that is one. ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ni pé ṣe rí àáfàá fọ́n mímọ̀ ká fún wa tẹ́bá ní kémi máa sọ àwọn ẹ́písòdù wá sí àáfàá yìí wàláhì mo lè sọ mú ejókòó mo lè sọ 30 àáfàá sọ̀rọ̀ ń pa I will round it off now àáfàá sọ̀rọ̀ ń pa ó ṣe analysis kan lọ́dún kan wípé ìwé mélòó ni Nigerian average Nigerian ìwé mélòó là ń kà léyìí à gbogbo àwọn tá a bá gbọ́ wá sí yẹn náà àti rántí wọ́n rílì sílá káyé tèmi pé òótọ́ ni náà lè sọ pé àwọn kan jù wá lọ náà ìhun tó lọ́wọ́ fi sọ pé àwọn náà fi ju àwọn màláìkà lọ ìmọ̀ ni so béèyàn bá wá mímọ̀ báwo ló ṣe máa bínú pé nìkan jù ẹ lọ kò dẹ̀ sí bá a ṣe máa rí mímọ̀ àfi ká máa ka ìwé I don't know wọ́n ṣe kọ́ yẹn lọ́dún yẹn pé ìwọ náà máa interact pẹ̀lú ìwé ìhun táwọn tó kọ̀wé yẹn rí tó fi kọ̀wé yẹn a máa yé wọn náà díẹ̀díẹ̀ so in summary you have been a very good asset to us gbogbo àfáà tí gbogbo àdúrà tí àwọn bàbá ṣe lẹ́ẹ̀kan Ọlọ́run á jẹ́ kó rí bẹ́ẹ̀ àlékún ẹ̀mí gígùn that's my own ẹ̀mí gígùn àtàláfíà ara k'Ọlọ́run ṣàlékún ẹ̀ fún àfáà because à ń jẹ àǹfààní yẹn púpọ̀ k'Ọlọ́run á jẹ́ kí àǹfààní yẹn lè continue. Assalamu alaikum. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ dákun torí Ọlọ́run, èmi ò ní comment mi dẹ̀ ní question. Mo kàn fẹ́ ṣàdúrà fáfáì. So mo wá fẹ́ lo àǹfààní papọ̀. Everybody lè bá mi ṣe àmì. Ọlọ́run jẹ́ ká rí ẹ̀mí wọn lò pẹ́. Ọlọ́run máa fi wọ́n sínú ìdààmú. Gbogbo ìgbà tí a bá ti ń rí wọn, Ọlọ́run jẹ́ kí inú wa ó máa dùn sí ẹ Ọlọ́run. Má yẹ kí wọ́n fi wọ́n ránṣẹ́ sí wa. Wala al-Qur'an al-azim. Wala la hawla wala quwwata illa billah. Bismillah inna atayna. Inna atayna kal khawf. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. A kí àwọn àfáà wa kí Ọlọ́run jẹ́ ká rí wọn pẹ́ kí Ọlọ́run bá ṣàlékún ìmọ̀ àti àlékún òye fún wọn. Nǹkan kan tèmi dóò mo ti bá wọn sọ̀rọ̀ lórí ẹ̀rí náà but wọ́n sọ pé àyè pé kinní kan pé lóòótọ́ àwa Yorùbá a máa ń gbádùn lecture wọn dáadáa ṣe understand but èmi tó wá sọ fún wọn pé at least bó ṣe jẹ́ bí ẹ̀ẹ̀mejì àbí ẹ̀ẹ̀mẹ́ta àwọn tí lecture tẹ́ pọ́n ṣe ní English lóyìnbó tó yẹ pé at least ó wà okay dáadáa so wọ́n sọ pé at least bó ṣe jẹ́ once in a while kó jẹ́ benefit fáwọn míì tí wọ́n ṣe Yorùbá tó yẹ pé wọ́n ráyè máa gain much nípa láwọn àǹfààní Yorùbá tó pọ̀ tó yẹ pé wọ́n dẹ̀ ṣe wọ́n ti bọ̀ tó yẹ pé èyìnbó yẹn kò hàn láti yára láì dáadáa but irú àwọn ń sẹ̀ alhamdulillah kí Ọlọ́run bá tó ṣe kó bá ṣàlékún ìmọ̀ wọn so ẹ̀jẹ̀ tó lọ Ọlọ́run. ṣẹ́rí àwọn fún àwa Ọlọ́run ṣe wọ́n ní turning point ni fún ìgbésí ayé ọ̀dọ́ tó kéwú tó rò wípé òun ò tún lè láǹfààní àti ṣe nǹkan míì mọ́ ẹ̀gbọ́n mi níbi tí mo lọ́mọ ẹni pé bọ́n ṣe wáyé sí lẹ́yìn wípé ni wọ́n kàwé wọ́n kéwú ṣẹ́rí in banking sector ibẹ̀ gangan ní kíni fíìdì wọn wà so eléyìí wá jẹ́ òun wọ́n láǹfààní àti wẹ̀ǹbẹ̀ bó ṣe wù wọ́n eléyìí jẹ́ àǹfààní fáwọn tá a kéwú náà àti kéwú tán ká tún lọ sáwọn kíni fíìdì ìmọ̀ míì náà yóò lè bí wọ́n ṣe wáyé sí èèyàn fi wọ́n wé ìlú yìí ó ti tó bá ń sọ̀rọ̀ á dàbí ìgbà tí former governor former emir Kano sọ̀rọ̀ ni Sanusi Lamido bẹ́ẹ̀ ni níjọ́ tí ń rí bí ọkùnrin yẹn bó ṣe wà jíyàn sí ibi ni wọ́n ti pè é ní state assembly yìí gbogbo tó lò ní Kùránì ní hadithi lórí báyìí ni lọ́dọ̀ bá dùn lẹ́nu ọkùnrin tó báyìí bọ́lọ̀ ti ṣe wọ́n nù eléyìí wá jẹ́kọ̀ọ́ fáwọn tá a jẹ́
ọ̀dọ́ náà tá à ń kéwú ká mọ̀ bí tí à ń lọ. ẹ ṣàṣẹ́rí ẹni Yorùbá pọ̀ àwọn wáàsí Yorùbá pọ̀ o èyí tó wúlò bẹ́ẹ̀ níwọ̀nba o ká má fi ti Yorùbá ńlẹ̀ o torí àwọn tá a gbóyìnbó báyìí o ká má fi ti Yorùbá lẹ̀ o. هذه القصيدة التخميسية قصيدة مقوي ó jẹ́ قصيدة تخميس so mo wá pín sọ́nà mẹ́ta alákọ̀ọ́kọ́ ń bẹ ó jẹ́ khayali ẹlẹ́ẹ̀kejì jẹ́ nípa bayani kíni jẹ́ alukur'an ẹlẹ́ẹ̀kẹta mo wá fi ṣe àdúrà fún àwọn ustaz wa tó pè wá lónìí. Gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé ilẹ̀ẹ́lẹ̀ téèyàn bá gbin nǹkan sí tílẹ̀lẹ̀ yẹn bá nǹkan téèyàn bá gbìn sí tílẹ̀lẹ̀ yẹn bá ṣe rí òun náà ni irúgbìn tí èèyàn gbìn sí ó ṣe rí. So àti àníyàn ẹni tí ń gbìn tẹ́ni tí ń gbìn tó bá pàníyàn rẹ̀ ò dáa tó bá gbìn kókò yẹn tó bá gbìn nǹkan tó bá gbìn síbẹ̀ kò ní wù dáadáa. Mo wá fi ilẹ̀ tí wọ́n ń gbìn kan sí mo fi wé ọkàn ọmọ ènìyàn. Mo wá fi nǹkan tó ń gbìn síbẹ̀ òun náà l'Al-Qur'ani àwọn tafsir táwọn ustaz ń ṣe fún wa. So ẹni tó wá jẹ́ gáárìsì tó ń gbìn ogbẹ̀ sí wa lọ́kàn náà ni àwọn ustaz Ọlọ́run jẹ́ ká rí wọn pẹ́. So màá wá sáré dálẹ̀ báyìí. biwadin rohibin dọ́mà fi albasatinu bi atirọ́fihà itran tefu uroyahinu bi hablaini lahat qimatan falkhaza'inu wazadat biha husna vadhaka almaadinu waturad marwan fil mathali jamajimu tatibu toriyan mustamiran nabatuha ويرسو بالأغصان ريا ثباتها كرسخ البنان في اليدين شباتها فتروية الأنبات فهي حياتها إذا زاد وزن البطن فالثغر باسم وتم نبات حسب نية جارس إذا ما رعاها من يقال بفارس على كل أمر وهو ليس كناكس سيفرغ يوم الحسن من غير لابس تصاحب من رام النجاء العزائم كتاب رحيب قصة من أوائل أتانا به من كان أصدق قاهل فقيمته من نسجه عن أقاويل بيان اقتلات الحابلين ونابل حلاوة البدء بها والخواتم تأمل كتاب الله آيا وسورة فأم أن في النظر شكرا وسورة تجد أن في النثر والشعر حورة تلاوته تبكي على الجسم نورة سيبقى غدير بعدما سال ساهم كتاب تحدى غيره ناوى نظمه من العرب الفصحاء إثرا لحكمه ألا أيها الأدباء فأتوا بمثله فلن تفعلوا أبدا فهيا لدحمه فقيمة شيخ ما هوى والمكارم ففيه توال أو قصار ومجمل مبين من يخفى أويس مفصل حوى ميمه ثم التواسن منهن حروف له شأن عظيم منزل فأل العين تدنو حينما الجسم نائم فنص حكيم قاطع فأروفها لا سر هلو في الجنان كتوفها ومن أحصاها بالمعاني كشوفها تكون بنات الدار قد زفوفها يرى العبد بعد الأمر إن هو ساهم على 9 يجري الكتاب فعدها نذير بشير ثم أمر وبعدها وناء وأمثال وحكم وحكم ووعدها وناسئ منسوه وثم وعيدها يؤانس بالقرآن من هو عازم oku àdúrà náà ló kù àdúrà náà ló kù sí àdúrà ló kù sí. Ọlọ́run gbà Ọlọ́run àwọn èèyàn pọ̀ nílẹ̀ lẹ́nu ṣàdúrà ká máa lọ. Ilé ṣàdúrà sínú. Orin tọ̀dọ̀ ti tèmi ò ní pọ̀ kékeré náà ni èmi fẹ́ kà láti lè fi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run torí pé orin t'Ọlọ́run ṣe fún wa orin náà pọ̀ púpọ̀ gan lórí àwọn àfa wa Ọlọ́run kó jẹ́ ká rí wọn pé kẹ́mi wọ́n tún gùn fún wa dáadáa ká tó lè rí àǹfààní yìí jẹ pẹ́ kíyàn jẹ́ wòlíì Ọlọ́run kò ní kí ọmọ rẹ̀ náà di wòlíì àmọ́ Ọlọ́run ṣàwọn bàbá ti wá ní wòlíì Ọlọ́run ó sì ṣe gba àwọn ọmọ wọn náà ní wòlíì Ọlọ́run kíyàn jẹ́ ànábì Ọlọ́run ò ní kí àwọn ọmọ rẹ̀ náà dé ànábì Ọlọ́run àmọ́ Ọlọ́run ṣàwọn àfáà ti wá ó sì wọ́n ní ó ṣe bàbá wa lójíṣẹ́ Ọlọ́run ó tún wá sí àwọn náà ní
òjíṣẹ́ ọlọ́run ọlọ́run níjú mọ́ lórí ti yín nìkan aláàánábì lọ́dọ̀ ọlọ́run. lákàlẹ̀ hamdu ya rọ̀báhu wá ṣukuru wá sana ala kulli halin duna zaygin wala khana wa innaka ni'mar rabbu ya khaliqal wara wa arjuka dawman kulla khairin minan duna بك الفضل يا ابن البداوي مربنا عفا الله يا عبد المجيد إمامنا أتل يا إلهي عمره بسعادة وفضل مدى الأزمان نفع لديننا عفا الله أمير قيد بكرامة إلى الخير والإسعاد يهدي شبابنا تزيد عشوا بالسلامة والعطاء من الله تحذيب الصفاوة أمرنا فالشيخ وفعلا مخلصا مؤمنا صفا يدارسنا بالعلم والبر بيننا وأرجو له نجحا من الهم والردى زيادة خير نبتغي من إلهنا فصل على المختار من جاء بالهدى محمد عبد الله ذي النور والسنا محمد عبد الله ذي النور والسنا. زرتم كفورا كي أبوها بفضة ọlọ́run jẹ́ kí àwọn mọ̀dẹ́rù wa pẹ́ láti ìdára madrasatu darun nur ìtẹ́rìbíyàtì wà dáwàtì islamiyya orílẹ̀ ìmọ̀ ọlọ́run jẹ́ kí bàbá lórílẹ̀ pẹ́ ẹjá sí adamallahu hayatahu. Bàbá lórílẹ̀ ìmọ̀ a sì máa padà yẹn dọ́sẹ̀ àmúbọ̀ bàbá lórílẹ̀ mọ́ la pé ní bàbá lórílẹ̀ síbòmí o zortul buhuran ké abuha bífi dọ́tìn nasman fa aktuba min badaihi nasmatin tọ́fikọ̀ tusawiru ní bímọ astakdimu amina rojas amina basit jazirati fa anni tawilu qahilan mutadawri'an إني لنسمك خلة بقضية أكذا تزاور في اختيار مناسب حتى زعمت من الكلام بخيرة فوجدت بهرا كاملا لمكمل وينسب الأفكار كامل جودتي إني أتيه خريدتي ألفاظها عباراتها كلا بفدية قدوتي فالشمس آني èmi fún yín ní sọ́hìbìl bayani fasamtu hani sọ́hìbìl bayani wàtàbàyíni fìlwádìí ìzàhúlì bí hikmatin ọlọ́mọsá járí yín pẹ́ rọ́jùlùm fọ́síhùn mutkinum mutafanninu fil ardi ma min misli ya ikhwati qarinuhu bil akiyas in shita tajid bawnan kama bayna al-adha wal fiddati نال الدراية والفطانة والأذى قطواتك وهي العيا في المنية وشجاعته الأبطال في الإبطال فوز كي من طبيعة شيخنا وسجيتي. السلام عليكم. Suna. ألا حبذا من كان يلكن رأينا بمن ضم في الوعيين ما زال رينا مواعظه شاهت حدية حينا وفي كل يوم السبت والجمع أينا فخير من الأسياد للقلب ناذم فقد كمل الرحمن
في علومه بتفسير قرآن كذاك فهومه يفسر آية بالحجية قومه يؤانس بالقرآن حينا ودومه ويسمع منه الناس ثم القوائم إلهي طول عمره واحفظنه من الشر والأعداء لا تتركنه وزد علمه حكما ألا أورثنه ألا ناجي أولي العزم لا تجنبنه فناكل روز الآن آمين. jazakumullahu anna khairal jaza ọlọ́run mọ́sá ṣe àlékún mímọ́ ọlọ́ànàbì lọ́dọ̀ ọlọ́run. Akí àwọn ustaz wa Nurudeen Arówólò wọ́n ní kẹ́yìn náà fún wọn Fatiha sí. bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. حياكم الله. آمين. Ustaz wa àwọn ustaz wa Aljalala wọ́n ní bá a ṣe Rabbana. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار توفنا مسلمين وعليكنا بصالحين اللهم لا تجعلنا مدقة للمادقين اللهم ارزقنا عند الموت قولا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله حمدا الحمد لله شكرا الحمد لله رب العالمين صلوا على النبي الكريم صلى الله عليه وسلم.